ìjọ tí wọ́n pè mí pé wọ́n á jẹ lè mọ́mù lọ́rẹ́ àdá mo ń ṣiṣẹ́ ní Peace and Conflict Management Department. Welcome to this channel. This is Aloy TV, your home of entertainment and education. Kindly click on the subscribe button and turn on the notification bell to get notified whenever we drop a new content like musical videos, short dramas, gist, movies and many more. ìjọ tí wọ́n pè mí pé wọ́n á jẹ lè mọ́mù lọ́rẹ́ àdá mo ń ṣiṣẹ́ ní Peace and Conflict Management Department ní Civil Defence Logun State Command. Àwọn client wà wájú mi tí mò ń bá wọn resolve conflict wọn láàrin wọn using mechanisms of alternative dispute resolution ni wọ́n wà wájú mi. Ibẹ̀ ni kọ́ọ̀lù ti wọlé lótò ìmáàmù ìlú wa kú Ológbòmọ̀ṣọ́ àwa tá a wà lẹ́sì fi ọmọ bọ̀ nílé àwọn wa jẹ ìmáàmù. Ṣé àpò mi kọ́ mọ wà jẹ́jẹ́ mi mo jókòó tí wọ́n fi pè mí. Ṣé rí gbogbo bá wá pọ̀ bó ti pọ̀ tó náà àwa rí kí lọ́wọ́ ọlọ́run báyìí. Ọdún àríkùnlọ́wọ́ ọlọ́run lójoojúmọ́. Torí bẹ́ẹ̀ lànà kùtù sọ fún wa wípé bẹ́ẹ̀ àbá ti wá ọlọ́run ó kún ọ. Sáńdé ojú òye Islam. Torí bẹ́ẹ̀ ẹ sọ fún gbogbo àwọn tí wọ́n fẹ́ pàkó sí gómìnà lọ́sùn kan mọ́ wa àwa ni ká fún wọn. Ká fún wọn. Ṣùgbọ́n wọn ò ní gbọ́. Àwọn wọn gbọ́. Ọlọ́run bá wa tó ní ìgbẹ́ tí mo gbé wọn ò ní gbọ́. Náà nínú tó gbajúmọ̀ báwa máa sọ dáadáa ni pé kó ní ìmáàmá ń já àlùkà wà kọ́nùmọ̀ àgbìnà wà láwùmánà ọ̀ọ́kà bí wọ́n bá fi ọjà ṣáájú ní ọjẹ́ wọ́n bá fi ọjẹ́ lè mọ́mù ní ọjẹ́ bí wọ́n bá fi ọjẹ́ lè mọ́mù fi lẹ̀ kọ́ ọ máa sọ pé ọjẹ́ làdáni pé ọjù kọ́ ọjẹ́ lè mọ́mù lọ. ó dàṣẹ rí wàhálà wa tá a jẹ lè mọ́mù yìí gan pọ̀ wàhálà tí wọ́n ń kó bá wa pọ̀ gan ẹ̀yẹ ń kó bá wa fọ̀tíláàdù dùkúrò àlàáfíà láì jẹ lè mọ́mù wọn gbádùn ní bí ìrànlọ́dọ́ ẹnu ṣúgà ẹ̀jẹ̀ wọ́n jẹ lè mọ́mù ní ìsìn alo ni wo ese le mamu se le mamu ni wo ni wala wa nzo wọn ni le mamu la fa mi se mi ni wo ese le mamu la bi wo ese utuba le mamu ni wọn se utuba se je le mamu wo je sọtì se je ti ni ogbo wọn làwọn tó láwọn ọjẹ wàhálà ó lè pọ̀ àìdó ẹ máa gbádùn tí àìdó kó bá bẹ́ẹ̀ nìkan. Musa ìlà wa ń bọ̀ ṣàtọ̀yẹ̀lá àmì. Ṣé àwọn àpapọ̀? Bí wọ́n bá fi ẹ̀jẹ̀ lè má mọ̀ ní ọjẹ́, bí wọ́n bá fi ẹ̀jẹ̀ má jẹ́. Tí wọ́n bá fi ọjà ṣáájú ní ojú ó ń bẹ̀, tí wọ́n bá fi ọjà ṣáájú kú ó ń bẹ̀, kì í sọ̀rọ̀ yàn. Béèyàn ọba jẹ ọba, a máa jẹ ẹ̀bà. Ẹ wà àwọn bàbá yìí ní ìsìn, lẹ̀kẹ́dùn wọn wà ní odò. Ẹ bàbá wa kiri ilé ẹ má ṣe fáìn bó ti dùn mọ́ náà wọ́n fáìn ẹgbẹ́ léèrè tí ń ṣẹlẹ̀ nù ilé àti tí ń ṣẹlẹ̀ nù ìlú kò ṣeé sọ àwọn òlé fún kọ́ńtà. Bẹ́ẹ̀ni ẹni tí wọ́n ń kẹ́jọ́ bọ̀ á bá wọn gbọ́dọ̀ bá lórí ìkúnlẹ̀ ẹ máa sá lọ ní. Bàbá wọ́n lè ti dákẹ́ ẹ̀mí bàbá bẹ́ẹ̀ bọ́ nínú ilé. Lẹ́yìn bá wá dé tẹ̀lé babaláwa rí bàbá túraká nù. Wọ́n àgbàgbára wọn ní kí ilẹ̀ ló ṣẹlẹ̀. Ní ìwà ìdí sí ẹgbẹ́jọ́ kejì wá rò làwọn gan parí nínú létí ọ̀yẹ́. Àwọn àwọn àbúlà aka ìgbé ti ní ìwà àwọn olóṣùn kọ́ọ̀tà ẹ̀kún ní ẹ̀yìn sùn. Ipò lọ́gbọ̀n. Bí wọ́n bá gbá pírẹ́sídẹ́ǹtì létí ìjọba máa ń sọ. Ní ìyàwó rẹ̀ bá ní bọ̀ bá kúnlẹ̀ fún mi kó tó bóde nílé gbogbo Nàìjíríà ọmọ lé nígbè yìí nǹkan yẹn yóò kúnlẹ̀. Ẹni ẹlẹ́ni ó gbọ́dọ̀ dọ̀bálẹ̀. Yóò kúnlẹ̀ sọ́tì kan ọdún ìgbà máa lọ́gbà náà. Ara ń dá wa ń fara rọ́ọ̀nù.